láti bí ọdún díẹ̀ sẹ́yìn láti sábà máa ń rí gbọ́ yàtọ̀ wípé àwọn ilé ìjọsìn àwọn ìránṣẹ́ Ọlọ́run kan wọ́n ń gbé àwọn èèyàn lọ ilé ẹjọ́ nítorí kíni? Wọ́n ní nítorí ọ̀rọ̀ ẹ̀sùn ìbanilórúkọjẹ́ eléyìí tí wọ́n ní ó ń wáyé sí ìjọ Ọlọ́run. Àrírú ẹ̀ nínú àwọn ìjọ kan tó jẹ́ pé a nílò àti ṣẹ̀ṣẹ̀ máa kà á, tẹ́yin náà ti wò tẹ́ ẹ sì ti gbọ́ yálà nínú ìwé ìròyìn tàbí nínú àwọn ìròyìn tójú òpó ayélujára pẹ̀lú. Ṣùgbọ́n ní kúkúrú bẹ́ẹ̀ ni pé ǹjọ́ dára ṣó sì tọ̀nà kí ìránṣẹ́ Ọlọ́run tàbí ilé ìjọsìn kí wọ́n máa gbé àwọn èèyàn lọ sí ilé ẹjọ́ fún ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tàbí àwọn ẹ̀sùn míì tó farapẹ́? Mo kí yín lórúkọ Ọlọ́run ọba dániwáyé o. Tóbi Fásùgbà lórúkọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí. Lónìí ẹ tún wò lóní Bẹ́ńbẹ́yẹ́kẹ́. Prophet Tèmítọ́pẹ́ Solomon wọ́n wà níbí. Kristẹni ni wọ́n jẹ́, ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n, wòlíì ni wọ́n sì tún jẹ́. Mo kí yín, inú wa dùn láti ní yín nílé agbára wa. Yes sir, ẹ ṣeun sir. Kí àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú yín àti gbogbo àwọn tó ń wò wá káàkiri. Àmín. Ẹ ṣeun. Ọ̀rọ̀ ẹ̀sùn lórí ìbanilórúkọjẹ́ àti àwọn ẹ̀sùn míì tó farajọ tí àwọn ilé ìjọsìn lọ́lọ́kan òjọ̀kan àtàwọn ìránṣẹ́ Ọlọ́run kan tí wọ́n fi máa ń gbé àwọn èèyàn re ilé ẹjọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó pọ̀ ju tàtẹ̀yìnwá lọ tá àti ẹ̀ tí ìgbọ̀rú ẹ̀ rí. Ṣùgbọ́n ó mú ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan wá sí ọkàn àwọn èèyàn, pàápàá nínú àwọn comment section. Bẹ́ẹ̀ bá wo àwọn fídíò kan, wọ́n á ní só dáa kí wọ́n máa gbèjọ́ Ọlọ́run pípọ́ Ọlọ́run tó já rẹ̀ gbé. Eléyìí ló wá mú mi wò pé mo nílò láti béèrè àwọn ìbéèrè kan ní ọwọ́ yín gẹ́gẹ́ bí wòlíì àti olùdásílẹ̀ ìjọ náà. Sir Prophet Tèmítọ́pẹ́ Solomon, ìyàwó ló kọ sí yín? Ó pín sí ọ̀nà méjì. Pé bóyá wọ́n gbé àwọn èèyàn lọ ilé ẹjọ́, wọ́n ṣe court. Bíbélì fi yé wa bí a ṣe lè yanjú ọ̀rọ̀ tó bá ṣẹlẹ̀ láì ṣe pé a gbé ẹni náà lọ ilé ẹjọ́. 1 Corinthians chapter 6, 1-8. But tó bá jẹ́ láàrin Kristẹni sí Kristẹni, àwọn ọ̀rọ̀ yẹn bá ṣe lè yanjú ẹ̀. But then at the same time, tá bá tún wo Matthew 5:25-26, ó sọ̀rọ̀ nípa bá ṣe lè handle àwọn mátà yìí. But ní ayé tá ń gbé ńsìn, òfin wà. Òfin wà ní orílẹ̀-èdè. So ìjọ Ọlọ́run gan submit sí òfin orílẹ̀-èdè. Everybody submit sí òfin orílẹ̀-èdè. So ìdí nìyẹn tí mo fi sọ pé ọ̀rọ̀ yẹn pín sí ọ̀nà méjì. Lóòótọ́ pé bóyá wọ́n sọ ọ̀rọ̀ àwọn nǹkan kan wà tí ìránṣẹ́ Ọlọ́run lè gbójú ń bẹ̀ tó máa kà sí ara àgbélébùú wípé tóun máa ń gbà, tóun máa gbé gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. Because a lè fi gbogbo mátà kéèyàn kan jáde lónìí kó bú pásítọ̀ kan ká lọ gbé ká tì mọ́lé kó sọ eléyìí. Èèyàn mélòó la fẹ́ gbé láyé tí ara ti ń kẹ́ everybody jẹ́ pé kò sẹ́ni tí àwọn èèyàn ò lè sọ̀rọ̀ sí, kò sẹ́ni tí wọ́n lè bú. Ẹ rí i pé a fẹ́ rán gbogbo ìlú lọ sẹ́wọ̀n nìyẹn. So kíní yẹn ó ní bá ṣe lè ṣe. But at the same time, àwọn kan wà tó jẹ́ wípé wọ́n mọ̀ọ́mọ̀ sọ àwọn nǹkan míì tí ò ṣẹlẹ̀ just to fi lórúkọ, láti gain public empathy or sympathy or what I call it. Jẹ́ pé òun lẹ́lòmíì fi ń gain. Ẹlòmíì kàn fẹ́ fi gain ní fame. Akànjí lọ́sọ̀kan òru kan, a sọ nǹkan kan, a padà lọ bẹ̀bẹ̀ lẹ́yìn o. But àwọn èèyàn ó ti gbọ́ pé bíi pé ẹ rí i pé a wà láyé tó jẹ́ pé àwọn èèyàn fẹ́ gbọ́ ìṣubú pásítọ̀. So bẹ́ẹ̀ nìkan bá kàn lọ́ra jáde kó jẹ́ irọ́ gan yóò tà. Tó bá ṣàtijẹ́ ń pa pásítọ̀. Bá ṣe jẹ́ ń pa pásítọ̀. Kẹ́nìkan jáde lónìí sí pé bàbá Adébóyè o, wọ́n bá òun sùn o. Ẹ wò ó kílẹ̀ òní tó ṣú eye àwọn tí ó wo fídíò yẹn. Kẹ́ni yẹn kán wá lọ gbé tí ó máa sunkún bẹ bàbá ó tún ní ẹyọ̀ǹdẹ̀. But ó ti gain empathy tó fẹ́ gain. So nǹkan tó wà nìyẹn. So kíní yẹn náà ìdí nìyẹn tí mo fi sọ pé ó pín sọ́nà méjì. But gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run kò yẹ kí a máa kàn eléyìí ara mú, ó yẹ sọ sẹ́wọ̀n,
eléyìí ara mú ó yẹ sọ sẹ́wọ̀n, Ọlọ́run gbèjà, Ọlọ́run ń jà fúnra ẹ̀, ó tó jà ara ẹ̀ gbé. But a ti wá bára wa ní some situation tó yẹ wípé ó lágbára. People are lawless, so gbogbo ọ̀nà lẹ́lòmíì ń wá láti fi lókìkí, láti fi, ó dẹ̀ ti jẹ́, ó ti rí social media àti ibi tó yẹ pé tóun bá dé tóun wá ẹnìkan tó ní orúkọ kó nǹkan sàn kan. Mo ti rí ìránṣẹ́ Ọlọ́run kan tó yẹ pé táwọn bá sọ prophecy tiwọn, wọ́n padà wá sọ pé káwọn èèyàn má bínú. Oníwo nu. Má wọrí nípa yẹn. Àwọn tó ń gbọ́ wa ti mọ ẹni tí mò ń sọ. Bí ẹ̀ẹ̀mejì bẹ́ẹ̀ máa sọ̀rọ̀, á bú àwọn ẹni yẹn, àwọn ẹ má bínú, ẹ má bínú, ẹ má bínú. Torí mi ò tí mẹ́ni yẹn ni o, ó dẹ̀ wù mí láti mẹ́ni náà. Àwọn tó ń gbọ́ wa mọ̀ wọ́n, sọ ẹja filẹ̀ bẹ́ẹ̀. Ó dà, ń tẹ̀ ń sọ báyìí ni wípé kò sí tó burú nu kí ìjọ Ọlọ́run àtàbí ìránṣẹ́ Ọlọ́run kó gbéyàn lọ sí ilé ẹjọ́ lórí irú àwọn nǹkan tá à ń sọ yìí. Nǹkan tí mò ń sọ kọ́ nìyẹn o, mo ló pín sọ́nà méjì, ó burú kò dẹ̀ burú. A lè torí gbogbo case. Number one thing lára àwọn ẹ̀kọ́ tá a kọ́ nígbà iṣẹ́ yìí ni wípé wọ́n tó bá ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run o gbọ́dọ̀ ready láti accept false accusation. Àwọn ìròyìn èké, nǹkan tó ṣe, ọ̀rọ̀ èké, tá a parọ́ ẹ̀ mọ́ ẹ̀. Pé ara ẹ̀kọ́ tó kọ́kọ́ kọ́ wa nìyẹn, pé o gbọ́dọ̀ jẹ́ ẹni tó gbọ́dọ̀ gbà mọ́ra. So ohun tí mò ń sọ ń bẹ̀ ni wípé now kíní yìí ẹ rí wípé ó ti pọ̀ ju tàtẹ̀yìnwá lọ. So kíní yẹn náà kò ṣeé ṣe lápá kan láti gbé ojú kúrò ńbẹ̀, but a lè rán àwọn èèyàn lọ sẹ́wọ̀n. Òkè ń tẹ̀ ń sọ báyìí ni wípé chọ́ọ̀chì tó bá tiẹ̀ gbéyàn lọ sí kinní gan kì í rán àwọn èèyàn lọ sẹ́wọ̀n. Mi ní wọ́n rán àwọn èèyàn, àmọ́ iye àwọn èèyàn tí chọ́ọ̀chì mi ti rán lọ sẹ́wọ̀n. But jẹ́ tá a bá tẹ̀lé ìlànà Ọlọ́run, because a gbọ́dọ̀ fìfẹ́ Kristi yẹn hàn. But ó ní àwọn nǹkan kan wà tẹ́ pé tán bá gbé jáde èèyàn gbọ́dọ̀ lè pe ẹni yẹn ibo ló ti rí. But choose not to the extent of wípé ká lọ ti ẹni yẹn bọ ẹ̀wọ̀n. A gbọ́dọ̀ jẹ́ pé ẹni yẹn kàn rí rẹ̀ wípé ohun tó ṣe yìí, irọ́ tó pa yìí kò dáa, ó ti pọ̀ jù. A dẹ̀ tún fìfẹ́ Kristi hàn pé ẹ wo bàbá Adébóyè, there was a time tí wọ́n ní kán release bọ̀bọ̀ kan pé kán filẹ̀. Bẹ́ẹ̀ ni a gbọ́ nípa ẹ̀ ṣé 2025 tí wọ́n ní kán filẹ̀. So but ìdí ni irú ẹ̀ ò dẹ̀ lè má wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé kán pe ẹlòmíì. Torí tí for example ṣe kéèyàn kan jáde kó ní òun ló ń bá bàbá Oyèdépò borí àwọn èèyàn, àwọn tó pa. Ṣé ẹ wá expect tí ọ̀rọ̀ yẹn máa trend, ṣé ẹ expect kí bàbá yẹn gbójú? Bó bá fẹ́ gbójú ga àwọn tó yí ká ní ọ̀rọ̀ yìí ti pọ̀ ju, ó ta epo sálà yín o, ó ṣe kinní kan, wọ́n á fẹ́ gbérú ẹni bẹ́ẹ̀. But at the end of the day kò ń ṣe to the extent wípé kán lọ sẹ́wọ̀n gbére. A gbọ́dọ̀ tún fìfẹ́ Kristi hàn wípé ó ní gbogbo eléyìí o. Láti kàn fi bá wọn wí lásán rí. Ṣé Jésù ti báyàn wí bẹ́ẹ̀ nínú Bíbélì? Okay, ọmọ ẹ̀yìn Pétérù tó ṣe kinní tó yọ idà tó gbẹ́yàn létí, Jésù Olúwa sọ fún wípé ó dá etí yẹn padà, pé má jà ṣe bẹ́ẹ̀, ìfẹ́ Kristi la fẹ́ fi hàn wọ́n. Even gan bí Hebrew 11 ìbáwí lákòókò téèyàn bá ń báyàn wí ó máa ń korò. Èmi gan bí pásítọ̀ báyìí bí àwọn ọ̀gá bá ń bá mi wí yóò korò, but iṣẹ́ tó máa ṣe iṣẹ́ dídára nígbẹ̀yìn ni. So to the end wo ni wọ́n fi ṣe pé wọ́n jẹ́ káyé àwọn ènìyàn jù sẹ́wọ̀n ni, because Ọlọ́run wa jẹ́ Ọlọ́run tó ń dáríjì. But àwọn nǹkan kan wà tẹ́ pé kò ṣeé ṣe mọ́ láti gbójú kúrò ní réètì tí ayé ti dà àti desperation tí àwọn èèyàn ní láti bọ́ sáyélujára láti pa àwọn irọ́ kan. So wọ́n gbọ́dọ̀ gbé wọn kán wádìí, okay, at the end of the day má ṣe báyìí mọ́, wọ́n á dẹ̀ fi ẹni náà lẹ̀. Àwọn kan nínú irọ́ wọ́n lòótọ́ díẹ̀díẹ̀ náà wà ńbẹ̀, nínú òótọ́ díẹ̀díẹ̀ irọ́ díẹ̀díẹ̀ wà ńbẹ̀. Wọ́n ní òun ló jẹ́ wọ́n ní àwọn èèyàn rí wọn bẹ́ẹ̀ pé kìrìsìtẹ́nì àti àwọn wòlíì kan kó wọ́n rí wọn bẹ́ẹ̀ pé àwọn míì náà lẹ́bọ lẹ́rù ló jẹ́ kí àwọn ọ̀rọ̀ yẹn lè mọ wé mọ́ra kó. A lè fẹ́ rú ìyẹn kù láti aláyé ti dáyé ni, tí original bá wà fake ó wà. A lè fẹ́ rú ìyẹn kù wípé àwọn nǹkan kan wà tó wà. But gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tí mo bá dúró tí mo mọ̀ pé mo mọ̀.
so ẹni tó di òtítọ́ mú mọ̀ pé òun di òtítọ́ mú, ẹni tó dẹ̀ di ìdàkejì mú mọ̀ pé òun di ìdàkejì mú. Àwọn èèyàn náà ni kó dá èyí tó jẹ́ òtítọ́ àti irọ́ mọ̀ lọ ní kinní. But ayé tá a wà yìí wọn ò lè ṣe kán má interview àwọn kan gbé wọn okay o má ṣe báyìí mọ́ kán dẹ̀ release ẹ̀. But ìjìyà wípé ká wá jẹ́ yà tẹ́ pé ìran ẹ̀ á máa wá rántí wípé church báyìí ni ò jẹ́ ká rí bàbá yín mọ́. Wọ́n lè má sọ ìtàn yẹn pé fáwọn ọmọ gan wípé bàbá yín ṣe nǹkan báyìí, kó jẹ́ pé orí ẹ̀ náà máa sọ wípé church báyìí ló rán bàbá yín lọ ẹ̀wọ̀n. Àwọn ọmọ bẹ́ẹ̀ lè ní kí làwọn ó ṣe ń church mọ̀ láyé, àbí church tí wọ́n bá rán bàbá ọmọ tó bá rán bàbá ẹ̀ lọ ẹ̀wọ̀n láti church, orúkọ yẹn ni ó gbé sórí. So but torí ẹ̀ náà ni bíbélì fi là kalẹ̀ tá bá ka ìwé mímọ́ tí mo pè yẹn dáadáa. So àwọn kankan wà tẹ́ but ayé tá wà yìí kò ṣe gbogbo àwọn, because tá a bá ṣọ́ra bí àwọn èèyàn ó ṣe máa parọ́ ìfìjẹun, ayé tá wà ń sìn ayé tó ń parọ́ jẹun. Ṣé bẹ́ẹ̀ ṣe wà yìí téèyàn kan bá pa irọ́ mọ́ yín pé prophet Tèmítọ́pẹ́ tí gbogbo èèyàn mọ̀ káàkiri àgbáyé yìí, young prophet yẹn wọ́n ṣe báyìí tẹ́ni yẹn wá pa irọ́ yẹn, kí ni ìgbésẹ̀ tẹ́ máa gbé? Àwọn nǹkan míì wà depending on what irú ẹni bẹ́ẹ̀ bá sọ, nǹkan míì wà tí ò demand answer èèyàn. Èlé tó bá demand answer. Èyí tó bá demand answer èèyàn agbègbèsẹ̀ ìlànà wà lábẹ́ òfin, country lófin náà, Nàìjíríà lófin. Ẹ̀sùn ẹni ẹ̀ sí kóòtù. Kò ń ṣe pé sùn ẹ̀ sí kóòtù, àjọ jókòó. At least ìgbà tí wọ́n bá a bá gbéṣẹ́ lé lọ́ọ̀yà wọ́n gbé okay báyìí. But ibo ni wọ́n ti ṣe bẹ́ẹ̀? Irú èèyàn bẹ́ẹ̀ àwọn ò ní rán dé kòríta tẹ́ pé ìdílé ò ní gbàgbé pé ọwọ́ lágbájá ló ti ṣẹ̀wọ̀n. Ṣé ẹ̀ pé tọ́rọ̀ bá ti dé kóòtù ẹ̀yin kọ́ lẹ́dàjọ́ mọ́? Òun náà mo sọ pé ó ní àwọn ọ̀rọ̀ yẹn tẹ́ pé kó tó di pé ó máa débẹ̀ yẹn èèyàn ti lè kọ́ọ̀tì ọ̀fun gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn téèyàn á dẹ̀ gbójú kúrò lórí ẹ̀ pé ebí mi mo gbé wá ìṣẹ́jọ́ mọ́ ẹ̀já gbàgbé ẹ̀. Ọ̀dà àmọ̀ràn wá lè gba àwọn èèyàn tí wọ́n máa ń purọ́ jẹun lórí íńtánẹ́ẹ̀tì, kì í wá ṣe àwọn blogger nìkan o, ara àwọn pásítọ̀ bẹ́ẹ̀ náà, a sì ní àwọn babaláwo gbogbo àwọn míì bẹ́ẹ̀, ẹ jẹ́ ká ṣàkó bẹ́ẹ̀. Nǹkan tó wà níbẹ̀ náà ni wípé mo máa ń sọ nǹkan kan, bíbélì tiẹ̀ ló sọ, ó ní òdodo ló ń gbé orílẹ̀-èdè lékè, ẹ̀ṣẹ̀ máa ń fi èèyàn ṣẹ̀sìn ni. Ká apply past scripture yẹn sára wa, òdodo á gbé ẹ lékè, ẹ̀ṣẹ̀ irọ́ èké á fi èèyàn ṣẹ̀sìn. Ó lè ta ó bọ̀ irọ́ gbogbo ní expiring date, òtítọ́ ló tà títí, irọ́ ní ọjọ́ kan tí yóò dópin. So gbogbo àwọn tí advice mo kàn lè sọ ń bẹ̀ yẹn náà ni wípé tó bá di òtítọ́ mú dì mú, bó tiẹ̀ jẹ́ pé àwọn èèyàn ò bá wá ra ẹgbà ẹ̀ lónìí wọ́n wà tó bá yá, nígbà tán bá ra irọ́ káàkiri tó bá di ọjọ́ kan wọ́n dọ́dọ̀ ẹ̀ tó gbótìtọ́ dání. But àkàn gbọ́dọ̀ tún sáré tó pé àwọn because ayé tá wà yìí bí àwọn èèyàn ṣe láìkì irọ́ ó lágbára, tó dẹ̀ jẹ́ pé tí èèyàn bá níbẹ̀rù Ọlọ́run èèyàn ó wọnú nǹkan tí ò yẹ kí ó wọ̀. So tó bá ti di òtítọ́ di mú ṣinṣin, òtítọ́ lérè ó dẹ̀ pẹ́ títí, ṣùgbọ́n irọ́ ó lè ní ọjọ́ tó pọ̀ o ṣùgbọ́n kò pẹ́ títí. Ẹ gbọ́ mi o, ó lè ní ọjọ́ tó pọ̀ o ṣùgbọ́n kò pẹ́ títí. Ó dàbí òwe àwọn bàbá wa náà, bí irọ́ bá lọ lógún ọdún ọjọ́ kan lòótọ́ bá, tó túmọ̀ sí wípé òótọ́ ti lè mọ yọ́bọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ yóò padà bá yóò wá tún lálẹ̀. Bẹ́ẹ̀ni, ó ní ìránṣẹ́ Ọlọ́run kan ní agbègbè ọ̀dọ̀ wa, tí wọ́n bá bẹ̀rẹ̀ ìpàdé nígbà tá à ń wí yìí ẹ máa rò pé kò sí ìjọ míì mọ́ láyìíká ni. Àṣé àwọn nǹkan kan ìgbà tí irọ́ tán ibẹ̀ báyìí ní ìsìn bóyá wọ́n fi ṣe poultry house last year. Ṣé Ọlọ́run ló sọ yẹn fún yín? Kò sí nǹkan kan mọ́ ń bẹ̀ ni mo níbẹ̀ ibẹ̀ ti dáwóró mo ń tà láti sọ fún yín. Àwọn tí ń wá ń gbà náà ń bọ̀. Àrí wọn mọ̀ ìgbà tí wọ́n ti rí pé irọ́ náà ń tà fáwọn. Ṣé ẹ wò ẹ má ṣàjà máa. Ìjọ wo nìyẹn? Báwo ni màá ṣe sọ ìjọ yẹn fún yín? Ọ̀dà pásítọ̀. Kò sí nǹkan tó kàn yín pẹ̀lú ẹ̀. So kò ń ṣe ìbanilórúkọ jẹ́ but àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Ṣé administration ẹlòmíì a ní ó yẹ díjú nǹkan ó bọ́lẹ̀ lára ẹ̀, ó ti fún àwọn ṣà ní ìkòló
sínú báàgì. Àwọn èèyàn desperate gan. Àwọn ni ó wàá sọ èkòló yẹn sílẹ̀ wájú àwọn èèyàn. Ó yá wọlẹ̀ kí ló jábọ́ lára ẹ̀? Wọ́n ní èkòló jábọ́ lára mi. Ṣé bí àìtí ẹ̀gbọ́n nú ròyìn, ṣé àwọn pásítọ̀ tó yẹ pé wọ́n sanwó fún àwọn èèyàn kan wá pretend àṣàrọ̀ tán wà ní ó yá pásítọ̀ arọ́ ti rìn lórí irọ́, ṣé yẹn wá mí wípé arọ́ òkè ń rìn lórúkọ Olúwa ni? Bàbá dé pàdé bàbá Kúmúyì ṣé wọ́n rìn ni? Bàbá dé pàdé Rabọ́nkì nígbà yẹn Daniel Kọ̀lẹ́ndà tó gbéṣẹ́ lọ́wọ́ sáré òkè ń rìn ni? Tó dẹ̀ sí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dòní. So ó ṣe rí nìyẹn. But irọ́ ti but one thing tó máa wà bẹ́ẹ̀ náà ni wípé ẹ̀mí ènìyàn fẹ́ràn irọ́, fẹ́ràn èké. Fẹ́ràn irọ́ torí ó máa ń tètè jó bọ̀ iná ẹ̀ ò kì í jó pẹ́. Ó lè jò fọdún 10 bọ̀ kò pẹ́ títí. Bó ṣe jẹ́ tó ó dà ẹja máa ṣèlọ lórí ètò súre fáwọn èèyàn. Lórúkọ Jésù Kristi mo gbàdúrà ilẹ̀kùn ìbùkún tó ti ń kàn títí tí ò ṣí kó ṣí fún ọ lóṣù. Àmín. Ìyanu kó ṣẹlẹ̀ láyé rẹ̀. Àmín. Ògo Ọlọ́run kó farahàn. Àmín. Jésù lolúwa. Àmín. Tó nọ́mbà yín. Orúkọ mi ò yí padà, Jesus is Lord. Prophet Tèmítọ́pẹ́ Solomon. Jésù lọ́nà ìyè. 08116038917. Olúwa kó bùkún fún. Àmín. Ẹ̀yin èèyàn wa kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí. A nífẹ̀ẹ́ yín torí pẹ́yìn lè yan wà lè yan yín bẹ́yìn ò jẹ́jẹ́ ní kì í wò kàn ní ẹni ìfẹ́ wa lẹ níjẹ́ fún wo Bembeyeke TV. Ire àti ayọ̀ yóò máa bá yín gbé láti ìgbà yìí lọ àti títí láéláé. Àmín. Tóbi Fásùgbà ló kọ mí lẹ́ẹ̀kan sí. Bembeyeke lẹ ń pè mí o lónìí ẹ ti wò lónìí Bembeyeke. Ẹ máa pín fáwọn ẹlòmíín lónìí Bembeyeke. Ọjọ́ pẹ́ tí ọ̀pọ̀ ti ń wọ́nà àbáyọ láti fi wo onírúurú àìsàn tó ń bá wọn fínra. Àwọn tó ti gbọ́n pa àwòsàn nílànà àjogúnbá àwọn bàbá wa láti Áfíríkà nílànà ìgbàlódé mọ̀ pé kò sẹ́gbẹ́. Renix Reshape Limited ló ń ṣe gbogbo ọmọ aráyé lóore lọ́nà akọ́ṣẹ́mọṣẹ́ àti nípa títẹ̀lé ohun tí àyẹ̀wò ara bá gbé síta. Ewé àti egbò apps ni wọ́n fi ń ṣètọ́jú ẹ̀dá. Àwọn tó ti ń lo ògùn wọn ń dúpẹ́. Ìjọba àjàn ló ń tẹ̀. Wọ́n wà ní Nàìjíríà àtòkè òkun. Ìdákọ́lẹ̀, jẹ̀díjẹ̀dí, nǹkan oṣù tó ń ṣe ségesège, ìtọ̀ ṣúgà, àrùn kòkòrò lóríṣiríṣi, ọgbẹ́ ẹnu, kí ẹnu ó máa rùn lóòrèkóòrè, àtọ̀ tí ò lè dánmọ́, ìtọ́jú ojú ara obìnrin tó ń rùn, kójú ó máa wò bàìbàì, àti ìtọ́jú àìsàn lóríṣiríṣi. Wọ́n tún ń ṣe ohun mímu Mọ́dùnjọ́ herbal drinks, Mọ́dùnjọ́ coffee drinks, Mọ́dùnjọ́ big boys, gbogbo ẹ̀ fún ìtọ́jú ni. Ẹ tún lè lò níbi ayẹyẹ yín tàbí kí ẹ tún jẹ́ alágbàtà. Pabambari, ẹ tún lè ṣe àyẹ̀wò lórí ayé yín àti ohunkóhun tó ń ru yín lójú. Renix Reshape Limited ń ṣe ọmọ aráyé lóore. Àdírẹ́sì àti nọ́mbà lẹ́wọ̀n lójú amóhùnmáwòrán yìí. Renix Reshape Limited ó ń ṣe ọmọ aráyé lóore nípasẹ̀ ewé àtegbò. Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tí gbogbo yín bá wà o lórí ètò Bembeyeke. Èmi Adébóyè ọmọ Adégbénró tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Bóyè Gbénró tí ìnagijẹ mi ń jẹ́ Bàbá BG. Wípé orin tuntun wa kan ṣẹ̀ jáde báyìí. Ìkan jẹ́ àṣà, èkejì ń jẹ́ Afrobeat on Broadway. Kí ẹ bá wa lọ sí orí ayélujára gbogbo àwọn platforms tí wọ́n ń gbé orin jáde bíi Spotify àti Apple Music. Kẹ́ ẹ download, kẹ́ ẹ share, kẹ́ ẹ ṣe àpínká fún àwọn ọ̀rẹ́, ará, ojúlùmọ̀. Ẹ ṣé mo dúpẹ́ o. Èmi ọmọ yín rèé o. Adébóyè Adégbénró Bàbá BG. Àṣà ó fẹ́ gbọ́ ọmọdìyẹ fò lórin tí a gbé wá fún yín. Àṣà fẹ́ gbọ́ ọmọdìyẹ fò. Àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ. Àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ fò. Àṣà fẹ́ gbọ́ ọmọ ẹdìyẹ. Ẹ ṣé mo dúpẹ́ o. Alálà ni èmi ọmọ yín èèyàn yín náà rẹ o. Mo ti dé pẹ̀lú orin tuntun torí pé dídé báyìí ní teko alẹ́ bíbọ̀ ní tèrò ọ̀dàn. Dídé kì í pọjọ́ bíbọ̀ kì í poṣù. Mo dé pẹ̀lú orin àgbọ́kọ́gbọ́n, orin àgbọ́dùn, orin àgbọ́jó. Àkọ́lé orin eléyìí ńlá pè ní ọ̀kẹ́rẹ́. Ó ti jáde báyìí, ó ń bẹ lórí gbogbo ẹ̀rọ ayélujára. Ẹ bá ń lọ sórí ẹ̀rọ ayélujára tẹ bá ń lò. Ẹ bá ń tẹ ọ̀kẹ́rẹ́ sí ojú rẹ̀, ó kì í rí yí.
ẹ bá ń lọ síbẹ̀ ẹ bá ń tẹ̀ ọ̀kẹ́rẹ́ láti ọwọ́ Àlàní Nightingale. Ẹkún ti mọ̀ mí tẹ́lẹ̀ pé mi kì í wo èèrà tí ò lọ́mọ nú. Ẹ fẹ́ràn orin eléyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń gbádùn Àbọ̀ Látẹ̀yìn. Ẹ ṣeun gan-an, yóò dáa. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi, tó bá jẹ́ àárọ̀ lẹ wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ wà ẹ káàsán, tó bá dẹ̀ jáṣálẹ́ lẹ wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bembeyeke TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ máa bá mi wò ó. Ẹ wò ó ní òun lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò ó, mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí á mo sùn tàbí á mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ó, ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kí ni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kí ẹ dẹ̀ máa wò ó. God bless you. Bembeyeke TV. Ẹ ṣé gan.